Ìyápọ̀ tìlú Àpọ̀ tìlú Aiyepe àní wá wọn ti o ọdún yìí àní mi ṣàṣemọ àwọn tí ìlú ìdòbísà wa àwa la wá àtàwọn wúlò fún bàbá àti bá wọn lórúkọ ẹsẹ̀ wọn ò ní yẹ̀ gan ẹsẹ̀ wọn ò ní yẹ̀ o ọkọ̀ abalẹ̀ ìlú àdùn ìlú Aiyepe ò ní tú ìlú Àpọ̀ ò ní bàjẹ́ ìlú Àpọ̀ ó ti wà ó ti sùn láti bẹ̀rẹ̀ tọ́wọ́n bàbá wa ti wà ń bẹ̀ kò bàjẹ́ rí kò lè ní tú gbogbo àwọn olóyè gbogbo ọ̀nà máa pẹ́ ń bẹ̀ gbogbo àwọn olóyè wọn á pẹ́ ń bẹ̀ àwọn erelú wọn á pẹ́ ń bẹ̀ ọmọdé ìlú wọn ò ní kú àgbà ìlú wọn ò ní sálọ lójijì àwọn arúgbó ilé wa wọ́n túbọ̀ pẹ́ fún wa ọkàn wa balẹ̀ inú dùn ẹ̀rín apá wa olóyè ọmọ wọn ikú ò ní pẹ̀tà lójú ikú ò ní pa ẹ́ ò ní sọnù lójijì ò ní dẹni tó ń wá àwọn wá sáde rí yẹn. Kó wá ṣe owó kó wá ṣe owó kó wá ṣe.